وعلى آله وصحبه أجمعين. أرجو فهم الله أتوا عليكم كاترفان أبو محمد صلى الله عليه وسلم. أبي الله بجل وعلا نتي أكيني أوي كلكم ما شاء الله يقبلوا دكوا إلي تاتين كتله إلي تاتو كلا أوي أو تاتو ما كي تفلو قدي الله جل وعلا كلكم جو كوجا كباني سون شريوا ولا تتوبي الله ولا نوره لا ينقص قوام بابا سواء كان فضيلة الشيخ الأستاذ الدكتور عبد الرزاق عبد المجيد ألارو متين داو كوي أو ما كويا يقولون ويست أسكواسي تلو أما بابا أبي الله بجل وعلا كجو كدكم كجا كي وقف فوا مولى كايا إياه وياه tí a máa jẹ́ ń sọ̀rọ̀ tá máa ń sọ wípé ìwọ oore ìwọ àlùbáríkà tọ́lọ́run ṣe fún wa bàbá wa làwọn ń bí ọlọ́run fúnra àwọn àtàwọn ọmọ àwọn náà mọ́ ò lè kẹ́yẹ wọn wàláhì kó dà tó fi di àní mo ti náà tó sọ fún mi bẹ́ẹ̀ àbí ọlọ́run oore náà àlùbáríkà náà ọlọ́run bá subhanahu wa ta'ala ló jẹ́ kó máa pọ̀ sí gbogbo ohun tí à ń rí tinubu yẹn fi ń dùn pé ẹnìkan ọlọ́run ṣàánú báyìí ló fi kí àwa mùsùlùmí pàtàkì jùlọ ní nàìjíríà tá a wà yìí torí wípé ọlọ́run ní ibi tí àwọn bàbá wa tí wọ́n ti kẹ́kọ̀ọ́ ọlọ́run ní kí èmi náà lọ sí ìlú náà láti lọ tún lọ gba ẹ̀kọ́ ń bẹ̀ lẹ́yìn ìgbà táwọn bàbá wa ti parí tọ́kọ́ pátá ní orí ẹ̀kọ́ mọ́lá wa jẹ́ lẹ́yìn lẹ́yìn àmọ́ báwọn àáfàá wa àbá àwọn tó súnmọ́ àwọn àfáà wa bí wọ́n ti wọ́n ń wòyàn bàbá wa yìí pé ọlọ́run fi ẹnìkan kẹ́yìn nínú nàìjíríà ṣùgbọ́n mo rò pọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ yìí wọn tó ṣẹlẹ̀ pé nàìjíríà bọ́lọ̀ ti ṣe nàìjíríà ni òní àfikọ́ ọlọ́run kó jọ kó ṣàánú wa tí wọn bàbá wa yìí bá wà ní irú àwọn òkè lọ́hùn bẹ́ẹ̀ òní ọlọ́run ló mọ irú àyè tí bàbá máa dì mú ṣùgbọ́n ọlọ́run sì ti ká dí àyè ńlá mú lọ́hùn náà tẹ́lẹ̀ náà ohun tó gbé wọn wálé náà ni pé àwọn èèyàn mi mo fẹ́ lè ṣe wọ́n láǹfààní pẹ̀lú ohun tí ọlọ́run fi mà mí àwọn ẹ̀bùn tọ́lọ́run fún mi àwọn orí tọ́lọ́run ṣe fún mi mo ti fẹ́ kó lọlé wàyí ńlá kò sẹ́ni tó lé wọn lọ́hùn àyè tọ́lọ́run sì ní kí wọ́n wà lọ́hùn àyè ńlá tó já sí pé ó lójú ọmọ ìlú gan tó déwọ́ àyè báwọn ni àwa bí ọlọ́run bá subhanahu wa ta'ala fún yín bàbá kò sí ohun tá a lè ṣe mo sọ fáwọn èèyàn mo ní tí prof bá ti wá gbogbo yẹn ti wá sóde wa nù ni torí pé àwọn kan bẹ ní àwọn èèyàn rọ́jòló kàmìlì yóò nìyí kò ṣe ká alf ọlọ́run ti parí oore sí wọn la oore mímọ̀ ni oore ẹ̀sìn ni gbogbo owó àwọn èèyàn tá a pè tó jẹ́ àwọn ẹni rere àwọn ẹni dáadáa nú ẹ̀sìn yìí kódà náà wà ayé gan ọlọ́run ní kọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ papọ̀ sáà bàbá tí wọn bá ti wá wà ní ìwò kalẹ̀ ẹ̀ mọ̀ pé gbogbo àti tó gbé wọ́n láì àmọ́ ìdí mi sọ yìí àwọn tó fi ń dára wa lẹ́kọ̀ọ́ ni a sì fi ń dúpẹ́ fún Ọlọ́run a fi ń dára wa lẹ́kọ̀ọ́ a sì fi ń dúpẹ́ fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé àmọ́ wò pé wọ́n bàbá báyìí kí ló ń tá a fẹ́ gbé fún wọn wàláhì àfọwọ́ pé wọ́n tàbí ní ìrìn kan náà wá iyì wo náà fẹ́ rí àpẹẹrẹ wo náà fẹ́ rí ọ̀dọ̀ wa tí wọ́n ti rí káàkiri àgbáyé tó ju bẹ́ẹ̀ lọ irú àlejò wo la fẹ́ ṣe fún wọn tí wọ́n ti ṣe fún wọn káàkiri àgbáyé léyìí tó jù lọ kò tí ẹ̀ ṣe máa àmọ́ wọ́n fi pọ́n wa dé ní pé àwọn ọmọ mi táwọn náà ń ṣiṣẹ́ ẹ̀sìn tọ́lọ̀ ń ṣe fún mi àbí ọlọ́run bá subhanahu wa ta'ala shakara Allahu lakum wa ajrakum fi sa'adakum wa dhurriyyatakum fi dunya wal akhirah jazakum Allahu anna láti pé ní àárọ̀ báyìí níjọ́ sunday ìdánilẹ́kọ̀ọ́ máa ń wà ní àyè yìí kò ń ṣe sunday nìkan náà ni máa ń wà bí ìdánilẹ́kọ̀ọ́ bí 6 sí 7 ni wọ́n máa ń ṣe ní àyè yìí lọ́sẹ̀ọ̀sẹ̀ ìjọ Àlàmísì tafsiri ni hadithi ni Riyadus Salihin ni tawhidi ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fiqh ní sáì gan bẹ́ẹ̀ ká sí fáwọn ìyá wa yàtọ̀ sí ilé ẹ̀kọ́ tó wà a ní ilé ẹ̀kọ́ ń bí láàárọ̀
láti jọ Monday fún gbogbo àwọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ jíjọ́ àlàmísì fún àwọn ọkùnrin àtòbìnrin a ní tàwọn obìnrin lásán fún àwọn ìyá wa àgbàlagbà kódà màmá tó bí mi lọ́mọ náà wà ń bẹ̀ táwọn ọmọ wa ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ láti jọ Monday jíjọ́ àlàmísì bákan náà láàárọ̀ láti wà ń bí di zuhur a ní ti ìrọ̀lẹ́ a ní ti weekend fún àwọn àgbàlagbà àti wá ní madrasa àti gbogbo àmọ́ pé international schools Manar international schools a ní tahfiz lọ́tọ̀ pé Quran nìkan làwọn yóò wá ha àti fi hadith náà kún àmọ́ ètò ìjọmọ́rọ̀ dáwà ní mọ́ṣáláṣí ń bí tó yẹ pé ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn jàmáà táwọn ń kírun òdún ní 6 sí 7 lọ́sẹ̀ọ̀sẹ̀ báwọn ni táwọn àfáà ní agbègbè yìí tí wọ́n máa ń ṣe ní ìyàn yìí nínú èyí tá a máa ń ṣe náà ní ìdánilẹ́kọ̀ọ́ tààrọ̀ yìí wà àwọn jẹ́ sí pé a fẹ́ gbà yẹn dárò bàbá ká dákun ìṣẹ́jú mélòó kan tó wà mọ̀ pé ọ̀nà pọ̀ ìṣẹ́jú mélòó kan ká tó fi dá àwọn ọmọ wọn ní ẹ̀kọ́ kọ́lọ́n kó dákun kẹwàá sanyí lẹ́sìn kó bá dúpẹ́ fún yín jazakumullahu khair. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd. السلام عليكم ورحمة الله وبركاته. mo kí gbogbo ẹ̀yin jàmáà wa ní mọ́ṣáláṣí tá a wà láàárọ̀ yìí bẹ̀rẹ̀ látorí àlùfáà wa Dr. Habib àti gbogbo jàmáà pátápátá. Inú tèmi náà dùn láti wà ní àárín yín láàárọ̀ yìí báwọn náà ti bẹ lọ́hùn ni èmi náà bẹ èyí tá a kí láàárọ̀ yìí ọlọ́mọṣá gbà lọ́wọ́ wa o gbogbo èyí tá a ti ń kí àti èyí tá a tún máa kí ọlọ́mọdà kankan bẹ lù wá láyà o ọlọ́nkọ́mọjà wa ṣe nǹkan míì lẹ́yìn tó ti fọ̀nà mọ́ wa ọlọ́mọjà rìnnà míì yàtọ̀ fún ọ̀nà la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam àtàwa àti gbogbo àwọn mọ̀lẹ́bí wa àwọn ìyàwó àwọn ọmọ gbogbo tí ń jẹ́ mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ àtojúlùmọ̀ wa olúwàbọ̀ ti fọ̀nà mọ́ wa yìí ojú ọ̀nà náà ni ọjà sìn káfí lọ bá wọ́ lọ́wọ́ ọ̀kan nù àwọn sọ̀hábà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ó wá bá ànábì ńjọ́ kan sallallahu alayhi wa sallam ó wá bi ní béèrè bí wọ́n ti máa wá bí ànábì wọ́n sọ fún ànábì ńjọ́ yìí pé kulli fil islam kalimatan aw shay'an لا أسأل أحدا بعدك وفي لفظ لا أسأل أحدا غيرك. ìwà النبي صلى الله عليه وسلم ẹ dákun ntí mo wá fún ni pé kẹ́ ẹ sọ nǹkan kan fún mi tí n ò sì ní nídìí àti bí ẹlòmíì mọ́ lẹ́yìn ìtẹ́ bá ti wí fún mi tí ó yé mi débẹ̀ la as'alu ahadan ba'daka la as'alu ahadan ghayraka. ẹ wo bíbélì náà ti lágbára tó mo fẹ́ sọ nǹkan kan fún mi bẹ́ẹ̀ bá ti wí fún mi tán ní máa lò kódà ní nídìí kí n tún lọ bí àfa àbí bí ẹnìkan mi lẹ́yìn tí n bá ti gbọ́ tẹ́ bá wí fún mi gẹ́gẹ́ bí gbogbo wa sì ti mà nínú ẹ̀bùn tọ́lọ̀ ń bọ̀ ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam òní ká sọ̀rọ̀ tí ó pọ̀ títúmọ̀ rẹ̀ ọ wá ká lé tí ó kà kó gbogbo ń tà nẹ́bí ẹ̀ dárakùnrin lóhùn jọ yìí náà kò ju gbólóhùn méjì náà lọ ó sì kó gbogbo ń tó nídìí táyé rí ó fi dá tálíkìá mo fi rọ. فقال له النبي صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم قل آمنت بالله ثم استقم kò ju méjì náà lọ tẹ́mi àti wọ́n nídìí
tá gbáyé rọrùn bọ́lọ́mbà ti kádàrá mọ́ fún wa tá a sì ní tàtà yín yà yín ba àlìkìyàmà wa jẹ́ àtàyé àtọ̀run ọlọ́mọdé kan bàjẹ́ mẹ́ o. Annabi sallallahu alaihi wasallam wí farakùnrin pé kul amantu billah wí jáde kó wà lọ́kàn rẹ bẹ́ẹ̀ kó o sì ṣiṣẹ́ tọ̀ pé a mọ̀ gbọ́lọ́ ń gbọ́ o mùmínì ni mí o. Alhamdulilayi gbogbo wa bá ti jókòó láàárọ̀ yìí kò síyè méjì pé a wà nù jọ amantu billah alhamdulilayi àkọ́kọ́ nù gbogbo ẹni tí ó bá ní eléyìí ní pèlè ọ̀rọ̀ rẹ̀ nǹkan dààmú ni kò tí ì débi tí ń lọ. gbogbo ẹni Ọlọ́run ti fọ̀ náà la ilaha illallah muhammadun rasulillah sallallahu alayhi wa sallam ma ntí ó gbé wa lójú ọ̀nà ilé kan sí ọlọ́mọ gbé bá wa o. gbogbo àwọn tó wá kò tí ò tí ì rí lánàá yìí náà Olúwa mọ́sá ṣàánú àwọn náà báwọn bá wá wọlé májáwọ̀ jáde kó nú ẹ̀ o. kul amantu billah nígbàgbọ́ sọ́lọ̀ ní gbogbo ọ̀nà tá a máa fi nígbàgbọ́ sọ́lọ̀. àlàyé ń tà ń pè ní al-imanu billah aw al-iman kéèyàn jẹ́ mùmínì òdodo. àlàyé rẹ̀ wá nù hadithi mi òun nígbà tí malaika Jibrilu sọ̀kalẹ̀ wá bá Nabi láwòrán èèyàn bíi tèmi àti wọ́. qala fa akhbirni anil iman sàlàyé fún mi kí là ń pè ní mání mùmínì ta ni ń jẹ́ mùmínì òdodo. qala an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wa tu'mina bil yawmil akhir wa an tu'mina bil qadari khayrihi wa sharrihi. àwọn tá ń pè ní òpó márààrún ìmánì nù. ó ní gbàgbọ́ sọ́lọ́hun kí là ń pè ní gbàgbọ́ sọ́lọ́hun. àwọn àlùfáà wọn lọ́nà mẹ́ta pàtàkì lèèyàn fi ní gbàgbọ́ sọ́lọ́hun o. mẹ́tẹ̀ẹ̀ta ló gbọ́dọ̀ kó papọ̀ o. al-imanu billah fi rububiyyatihi al-imanu billah fi uluhiyyatihi al-imanu billahi fi asma'ihi wa sifatihi. kó tó lè di mùmínì òdodo tí ó wà nù ẹni tá Nábì wí fún wa pé kul amantu billah. ó gbọ́dọ̀ gbà pé gbogbo ntí ń bá ń ṣe ọ́ àti ntí wọ́n náà ń ṣe Ọlọ́run fi ó ṣe ni o. ó dìgbà téèyàn bá tó gbà bẹ́ẹ̀. ntọ́ ọba lé tọ́ ọba bá owó Ọlọ́run kọ́ ọba ni o. níjọ́ míì tọ́ ọba lé tọ́ ọba bá mọ́rò ní ẹ̀sìn nǹkan mi gbà pé kì í wu Ọlọ́run kọ́ ọba lásìkò tọ́ ọba òun ni. ara ti ń jẹ́ gbàgbọ́ òdodo nu o. ó gbọ́dọ̀ rinlẹ̀ lọ́kàn wa bẹ́ẹ̀. a gbọ́dọ̀ mọ̀ pé káwo gbìyànjú ní tiwa. ó jí láàárọ̀ lọ bí iṣẹ́ rẹ̀ ó jí láàárọ̀ lóko òwò rẹ̀ wọ́n rán ilé ẹ̀kọ́ lọ kẹ́kọ̀ọ́. ọwọ́ àrí bákan fẹ́nìkan kò rí bákan fún wọ fìyíhùn lẹ̀ fọlọ́n. èyí tí ọba tí Ọlọ́run ni ọmọ wa bẹ̀ òun náà ló lè yí padà má ronú kankan mi o. bọ́ba wa gbà pọ́lọ́ ní ń ṣe nǹkan èyí tó bá ṣe ló ṣe èyí tí ọba ṣe òun náà ní òwú láti pé ó ṣe àkọ́kọ́ ìmánì nù. al-imanu bi uluhiyyatihi tu'mina billahi fi uluhiyyatihi. ẹni abáwá gbà pé òun nìkan ní ń ṣe nǹkan yìí èyí ṣe tá a tún máa jọ́sìn fún nǹkan mi. ó gbọ́dọ̀ jìnnà sí gbogbo ń tà ń pè ní ṣíríkù àbẹ́bọ. gbogbo ń tí ó bá mú ọ máa ké pe nǹkan kan lẹ́yìn Ọlọ́run. gbogbo ń tí ó máa mú ọ fi nǹkan kan rúbọ fún nǹkan kan. gbogbo ń tí ó máa mú ọ bẹ̀rù nǹkan kan bí ó ti yẹ kó bẹ̀rù Ọlọ́run. ó gbọ́dọ̀ jìnnà sí o. ọ̀nà ẹlẹ́kẹta
al-imanu bi asma'illahi wa sifatihi. Ọlọ́run láwọn okọ̀ kan tó pé rẹ̀, ọláwọn ìròyìn kan tó fi ròyìn ààrẹ, àwọn okọ̀ òun náà ni ó fi pè bọ́ọ̀bà bẹ́ẹ̀ àwọn okọ̀ òun náà ni ó fi bẹ́ẹ̀. O sì gbọ́dọ̀ pé lóko tí ò pé rẹ̀, o gbọ́dọ̀ ròyìn Ọlọ́run lọ́nà tí ó gbà ròyìn ààrẹ. A gbọ́dọ̀ bá ń ta ọmọ mùsùlùmí ọmọ bá wọn pé o ṣe bàbá, o sì ń ké nú Al-Qur'ani pé lam yalidi wa lam yulad. Ẹni tí ń jẹ́ bàbá lẹni ó bímọ, Ọlọ́run lóhun ò bí, ẹnìkan ò sì bí wọn Ọlọ́run. Kódà tí ọmọ ẹ jáde lọ́rọ̀ rẹ̀ ò gbọ́dọ̀ tako ìmánì rẹ̀ o. Àwọn ọ̀nà ní káàfi jẹ́ minal mu'minina billah. Ọwọ́ àgbà pọ́pọ́ àwọn màláìka Ọlọ́run bẹ, ẹ̀dá Ọlọ́run ni wọ́n. Májà wọn kan gbọ́rọ̀ yọ lọ́wọ́ pé ẹ̀mí kan ní ń darí ayé, ẹnìkan ò darí ayé àfọlọ́run, kọ́dà tọ̀run náà. Olúwọba nìkan lọ́ba tí ń darí ayé àtọ̀run. Inú ṣìnà, inú ọ̀nà àánú, òní káwọn kan tó máa sọ fún ọ pé ẹ̀mí ní ń ṣe nǹkan, ta lẹ̀mí, ta ló dẹ̀mí, ta ní ń gba ẹ̀mí? Allah. Àwọn màláìkà àwọn èsè bíi wa, Olúwa ròyìn wọn pé la ya'suna Allaha ma amarahum. Àwọn wọn tiẹ̀ lè sẹ́lọ̀n, kò sí ability káwọn tiẹ̀ lè tako àṣẹ Ọlọ́run. Àmọ́ gbogbo báwọn màláìkà ti tó yìí náà, ó gbọ́dọ̀ gbà pé kíni ẹ̀dá Ọlọ́run ni wọ́n o. Olúwa rán wọn ṣẹ́ tó wù ní o. Ó gbọ́dọ̀ sí màláìkà o, ó gbọ́dọ̀ sàlìjànú o, gbọ́dọ̀ sin ẹ̀dá ẹgbẹ́ rẹ̀. Gbogbo yóò ń bẹ nù níta wípé tawhidul uluhiyya, má sìn kankan, má pè kankan àyàfi Ọlọ́run ọba Allah. Ó gbọ́dọ̀ gbà pé Ọlọ́run rán àwọn òjíṣẹ́ ńṣẹ́, àwọn ànábì Ọlọ́run. Kò sí ní tí ó ju agbára Ọlọ́run lọ láti ṣe. Bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa ń jọ wọn bá ti ń bí wa ká sì máa mọ bó ti yá kírun, bó ti yá gbààwẹ̀, bó ti irú àkídà tó yẹ ká ní kí wọn ó bí wa pẹ̀lú rẹ̀ kọ̀kọ́jà agbára Ọlọ́run. Àmọ́ Ọlọ́run ní mo ní ìlànà sunnatullah bí mo ti fẹ́ ṣètò ayé ni. Àrò ọ̀nà tọ́lọ́run fi ṣètò ayé ni pé gbogbo umma kọ̀ọ̀kan Olúwa yọ ẹni ó bá wù nínú wọn, yọ wá rán sí wọn pé ntí mo fẹ́ ni. Jama, kí ni tó máa kọ́lọ́run rán ẹnìkan sí wa pé ntí mo fẹ́ ni? Ìyẹn ni pé o gbọ́dọ̀ kílèmù pé ọlọ́nà míì tó wu Ọlọ́run bí bá ti ṣe pọ̀ gbọ́ lẹ́nu ẹni ọ̀ràn. Ńgbà ó ti gbà pé Ọlọ́run rán ẹnìkan sí wa, ẹni Ọlọ́run rán sálẹ̀ ọmọ yìí, òun náà là nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam. Èyí ṣe tí wọ́n tún wá dọ̀ ní náfìlà kan, táwọn afọ wa sọ fún ọ pé ànábì èèyàn rún náfìlà báyìí tó wà gbé sẹ́yìn ó tún wá sin lọ́hùn kó tún sẹ̀ ní. Èyàn ó sin lọ́hùn kó sẹ̀ bí ọba sin lọ́nà tọ́lọ́hun rán ẹni oní kó jíṣẹ́ fún un. Dákun gbogbo ìgbà tí ọba rí èèyàn pé ọ lákèésí pé irú ẹ̀sìn tó ń sìn yìí, irú àwẹ̀ tó ń gbà yìí, ọ̀nà tó ń gbà ṣàdúrà yìí, ọ̀nà tó ń gbà kírun yìí, kọ̀bántà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó jíṣẹ́ fún wa látọ̀dọ̀ Ọlọ́run mu, kò sí tó pè rẹ̀ ju kọ́ parú ẹ̀ tì lọ. Jama, ní títorí ìdí pàtàkì tí mo wí hùn, ẹnìkan wa ò lọ́nà míì tó fi mọ kí ló wu Ọlọ́run àfọ̀nàtà nábì bá júwe fún wa sallallahu alayhi wa sallam. Ẹnìkan wa lọ́nà míì tí ó fi mọ̀ pé Ọlọ́run ò fẹ́ ká ṣe nǹkan báyìí àfọ̀nàtà nábì o sallallahu alayhi wa sallam. Dákun wọ ọmọ ẹ̀yà mi, gbogbo ìgbà tó ọba rí èèyàn kí ọ ń lọ, ọba rí èèyàn pàkíyèsí rẹ,
ẹsì jẹ́ ń wí nǹkan kan kún àníyàn lè da àmọ́ àníyàn nìkan ò pé yàn ó rí ìyọ́nú Ọlọ́run bí ẹ̀sìn báníyàn rẹ bá da ọ wà á tẹ̀lé lánàá tọ́lọ́run fi rẹ́ nìkan tó rán sí wa òun là nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam òun là wà fàáfin máa gbé gbogbo ntí ọba fẹ́ ṣe tó ọfẹ́ kọ́lọ́run ọ gbà nǹkan méjì gbọ́dọ̀ wà mẹ́ o ikhlasul amali lillahi azza wa jal wa mutaba'atu rasuli sallallahu alayhi wa sallam àníyàn rẹ gbọ́dọ̀ dáa bọba ló ń ṣe nǹkan torí tọlọ́hun ó gbọ́dọ̀ jẹ́ torí tiẹ̀ kìí ṣe nítorí nǹkan míì báníyàn bá wa da ọ wà béèrè pé lànà wo lọ́lọ́run gbé kalẹ̀ tàṣì ló fi lànà náà rán òun lànà bua Muhammad sallallahu alaihi wa sallam. ó nígbàgbọ́ sí gbogbo tírà Ọlọ́run tó fi ránṣẹ́ sáyé ọba gbogbo tírà náà òun là al-Qur'an al-Karim. ó nígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀ndé al-Qiyama mùsùlùmí ò ní máa gbé ayé bí ẹni tó ṣe pé gbogbo ẹ̀ parí sí àyín ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń gbé ayé lónìí bí ìgbà tí ọ̀sán al-Qiyama ni òfò ńláńlá ni o ara bí tí mùsùlùmí ti gbọ́dọ̀ yàtọ̀ ní ká máa rí nínú ìṣesí tiẹ̀ pé ọgbà tọkàntọkàn pé bẹ́ẹ̀ bá kó yín àyín yọ lọ jábọ̀ lálùkìyàmà ní bá dẹrù Ọlọ́run bọ̀ ní bá fẹ́ rọ àlùkìyàmà bọ̀ kárí lára rẹ pé lè gbà pálùkìyàmà ń bẹ. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí mo witness ẹ̀ rí níbi tí Dr. Habibullah ti jọ lọ kéwù kẹfìràn ilé tí ló ń tẹ́ fi mọ̀ pé al-imanu bil-yawmil akhir ó ti wọ́n láwùjọ wa yìí aranti yẹn sì fi jẹ́ mùmínì gidi ní ká máa rí i pé àti wà rẹ àti sẹ́sì rẹ àtọ̀rọ̀ rẹ ń fi hàn pé lèyí mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá kú láyé yìí yọ lọ jábọ̀ ṣẹ́ rẹ̀ ní al-qiyama. Bàbá tí ìṣẹ̀lẹ̀ sí àwọn náà ti ṣaláìsí nísìnyí ọlọmọṣà kẹwọn ara Áfíríkà ń bí làwọn náà ìlú kan tí wọ́n ń pè ní Guinea Conakry láfíríkà ń bí kódà ambassador ìlú náà ní Saudi ní bàbá yìí Ọlọ́run wa ní kí n súnmọ́ wọn wọ́n sì fẹ́ràn mi. Iṣẹ́ tún padà pawápọ̀ níbi tẹ ní mo ti ṣiṣẹ́ ní Mujamma Malik Fahad ọ̀pọ̀lọpọ̀ gbà àjọ máa kọ́dọ̀ lè jẹ́ pé mọ́tò kan náà lájọ wà mọ́tò tiwọn àbí tèmi ìmọ̀ mú wọn sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún mi àgbàlagbà dáadáa téèyàn ó rí àwọn ìrírí ayé àwọn ẹ̀kọ́ béèyàn ti lo ayé mọ̀kọ́ púpọ̀ lọ́dọ̀ bàbá yìí wọ́n sì máa ṣàwàdà ọwọ́ adijọ́ kan wọ́n sọ fún mi pé ẹ̀rín tó ṣẹlẹ̀ ní mo ní kíni wọ́n ní ilé tí mo mọ̀ táwọn ń gbé yẹn ibẹ̀ kọ́ làwọn ń gbé tẹ́lẹ̀ àwọn ti sanwó ilé kan fẹ́ nìkan nígbà tí wọ́n ń délé àwọn ké bàbá yìí ni àwọn lè múfù síbẹ̀ nígbà tó fẹ́ pẹ́ làwọn fi gba ibi táwọn wà yìí àwọn wá ní kọ́ bá àwọn kó wá àwọn láti gbà yìí kò kó fáwọn gbogbo ọjọ́ táwọn bá lọ sìn lówó ọ̀tọ̀ ní excuse mi tí ó tún gbé kalẹ̀ fáwọn kí wọ́n á wo ní táwọn ṣe ń jọ kan àwọn kan lọ náà ni àwọn sì ti mẹ́mi pé lẹ́yìn tó níyàwó ní sìn ọmọ bó ṣe tún wá rà wọn ní tó ti ń wá wá wí mi tí ó wí àwọn wá ní àwọn ọ̀tẹ̀ wá gbowó lónìí ìwà gba owó lónìí inú rẹ̀ dùn ní káwọn ojú kan tí mo kàn wá wí fún ọ ni pé ǹjẹ́ nídìí owó ń ma bá ń tọ́jú ẹ̀ bọ́ bá dálì kìyàmá yín gbà. Bàbá ní in 24 hours àwọn ọmọ bí tó ti rówó ń tọ́ wá kó fáwọn. Àlìkìyàmá bò dákun bá ń kan rẹ̀ o gbàgbà kí ló wá ń wí. Owó táwọn ti ń sìn láì mẹ́yẹ àwọn òwí jù báwọn lọ pé àwọn ò tiẹ̀ nídìí owó ń ma táwọn kan wàá sọ fún ọ náà ni pé bá ń tọ́jú ẹ̀
bọ́ba di alikiyama ta ni wọ́n wúlò ẹ̀ fún láwùjọ tiwa yìí tẹ́rù ọlọ́run ọba àdébẹ̀ bí tí ń lọ nù kọ́ra ń tẹ́lẹ̀ omi òwì yàrá omi òbu ẹ̀rín nígbà alikiyama ọ̀gá lọ́jọ́ ẹ̀dá sọ́ọ̀sá ni bínú mẹ́láyé àmọ́ ń tà ń ṣe ni o aláì nù tí ń jẹ́ ìmánì nìkan gbà pé ó rojọ gbogbo ń tọ́ ọba gbá yìí ṣe o bẹ́ẹ̀ yẹn ọba tí ì ní ìmánì rẹ̀ débẹ̀ o èyí ṣe mú mi ni o Ànábì ló wí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam nínú àwọn òpó ìmánì òní al-imanu bil yawmi al-akhir ẹ̀dá kan ẹjọ́ ọmọ hàn ní sèṣì wà. bá a bá nígbàgbọ́ sálìkìyàmà a nídìí wá sí tọ́pọ̀ wàláhì mo máa ń sọ fáwọn èèyàn pé ní estimation tèmi wá sí táwọn èèyàn ń gbọ́ Nàìjíríà yìí jẹ́ pọ̀. bẹ́ẹ̀yàn bá ti inú tó lè máa fi ṣe wáàsí fún rẹ̀ tẹ́nìkan kan ọmọ oníkan ọmọ rántí pé kí ni àlìkìyámà ń bẹ. mo tún rántí kankan nísìn eléyìí ò bá bí mi bí yín kọ́dọ̀ ọmọ àlọ́rin lẹni tó sọ̀tàn yìí fún mi tọ́lọ́sẹlẹ̀ sí òun gan-an ọwọ́ abamilẹ́njọ́ òun náà ni nínú àwọn àlùfáà ńláńlá lẹ́ni náà wọ́n súnà ń wù wọ́n ń gbà wọn mo tiẹ̀ ti wá rí wọn pẹ́ nísìnyí níta àwọn èèyàn ọmọ wọn ló ń súnà àmọ́ wọn mọ báwọn ṣe máa dọ́gbọ́n wádùú ọ̀rọ̀ mi àbí ẹlòmíì tí wọ́n wá béèrè pé dákun nǹkan báyìí tí ń ṣe tí n bá sì wí fún wọn yìí sì ń rí yàtọ̀ pé wọ́n ń ṣe àmọ́ wọn èkó mi tí wọ́n wà yányán gbà wọn. wàláhì làdín mẹ́ni lọ́wọ́ sọ fún mi jọ́ kan pé lẹ́yìn tó ń kó lọ́dọ̀ mi ń jó ní tí mo sọ àwọn ọ̀rọ̀ kan fún un tí mo máa tó ń lọ sí nígbà tó ń délé mo rò pọ̀rọ̀ azabul qabri lásánjọ́ náà pé sọ ma ké gbogbo èèyàn lọ́lọ́wọ́ tẹ́sí nù sàárè ẹni ó bá sì fẹ́ẹ̀lì sàárè ni ó ti bẹ̀rẹ̀ sí jíya ara ìmánu bil yawmil akhir nù o ara kọ́ gbàgbọ́ àlìkìyàmà ń bẹ nù o pé kò ṣẹ̀ṣẹ̀ díjọ́ àlìkìyàmà láti nù sàárè ni ó ti máa jíya onígbà tó ń wá délé fún rẹ̀ lọ sọ fún mi o òun wá ní yàrá tó ń gbé náà yìí òun make sure pé kò sẹ́ni kankan lé ma òun á paná òun sì ti gbogbo window òun make sure pé kò sí ìmọ́lẹ̀ kan tí ó wọbi tó ń wà mo ní ìwòlẹ̀ ń dánwò yìí àwọn ló ń bọ̀ òun fẹ́ rí experience sàárè wò látàyè ó lóun ọmọ tí ó gba omi lójú fúnra àwọn tẹ́nìkan kan ọ̀nà wọn nígbà tí gbogbo ẹ̀ dúdú òun wá imagine pé ṣe bóun ti wà nù lẹ́lẹ́ni lòun máa wá ṣe bí ìgbà tí ọ̀sẹ́ nìkan tí ó mú ó ní fúnra àwọn lòun ń sunkún òun imagine pé ṣé bí sàárè ó sì òkun sàárè ó jù báwọn lọ kò sí bẹ́yẹn ti lè tilẹ̀kùn tó ti wíńdò tó paná tó ńgbà lè bá mọ́ dáadáa ó róye kò sí ilẹ̀kan tí ó mọ̀ bá tí ó yẹn ó róye rẹ̀ nù sáré o. al-imanu bil yawmil akhir ó tó ń tó lè máa fi ṣe wáàsí fún rẹ̀ bọ́ bá rí i pé ẹnìkan kò sí ẹlòmíì gbogbo tí máa ń jẹ́ ọ̀sà ìdá tó o fi ń gbé ẹnìkan jẹ tó o fi ń fọwọ́ ọlọ́gbẹ́ nìkan lójú ni pé kò lè mú mi ìbọn bá ti wá rán ra ẹ létí pé ẹnìkan mú ọgọ òun lọlọ ó tó ní tí ó yẹ kó gba ọ̀pọ̀lọpọ̀ wa búlẹ̀ lọ́wọ́ àwọn èèyàn ó sì ti wá nù tá ànábì ti kìlọ̀ rẹ̀ fún wa sallallahu alaihi wasallam ànábì nínú ìpìlẹ̀ inú òpó ìmánì oníkọ́ gba pálíkì yá máa ń bẹ̀ ọ́ wa an tu'mina bil qadari khayrihi wa sharrihi èyí náà àdáwò nílẹ̀ Yorùbá yìí o sì gbọ́dọ̀ ní o bọ́ bá fẹ́ jẹ́ kul amantu billah oníkọ́ gbà pé kíní kan bẹ tọ́lọ́ ń pè ní al-qadar nǹkan kan ò ṣèèṣì nǹkan kan ò jálù ọ́ láyé yìí kò sí ti ń jẹ́ àkúnlẹ̀yàn òkúnlẹ̀yàn nǹkan kan ohun gbogbo lọ́wọ́ orí kò sí ń tọ́kan orí nínú bọ́rọ̀ rẹ ti dà gbogbo àwọn àkídà wọ̀nyí inú tí máa kọ́yàn lẹ́sẹ̀ ni o bọ́ bá gba àkọ́kọ́ lẹ́sẹ̀ o
ìwọ mùsùlùmí ò gbọ́dọ̀ gbà bá Nábì ti wí pé kẹ́nìkọ̀ sallallahu alaihi wasallam kẹ́nìkọ̀ kan wo tó dáyé lọ́lọ́run ti parí kádàrá bí ó ti gba ayé rẹ̀ ẹni ó lówó kádàrá rẹ̀ ni ìwọ tó ní kádàrá rẹ̀ ni ìwọ tí ọpẹ́ láyé ẹni tí ọpẹ́ gbogbo ń téèyàn ọba gbáyé yìí ṣe kìí ṣe pé ńgbà tó dáyé lọ ṣẹ̀ṣẹ̀ ń yàn inú tó gbọ́dọ̀ gbanú o bọ́ bá fẹ́ jẹ́ mùsùlùmí ẹ wá wo ní Ànábì wí láàrin sallallahu alaihi wasallam níbi ọ̀rọ̀ al-Imam al-Qadari nìkan là Ànábì ti ní khairihi wa sharri torí pé máa rọrùn fáwọn èèyàn láti gba kádàrá tó bá dáa kódò náà máa sọ fáwọn èèyàn kí bọ́lọ̀ ti kọ́ tiwa nù. L'Ànábì fi wá fi kún pé khairihi bó ti ń gba pé bọ́lọ̀ ti kọ́ tiẹ̀ ńgbà tí ń dùn náà bí ó bá kù díẹ̀ káàtó náà òun náà ni ọmọ àpọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ láti yí padà. Kọ́dà nù tá Ànábì kọ́ wa tá a fi mọ̀ pé bẹ́ẹ̀yàn bá fẹ́ ṣe mistake ń pọ̀rọ̀ kọ́dàrú yìí àwọn kan kéékèèké Ànábì ní wala taqul law fa inna law taftahu amala shaytan. Bí wọ́n bá ní ọwọ́ àmì kan nísìnyí pé ẹ wá employment kan bẹ́ẹ̀ gángan ago mélòó ni ẹ wá ago mélòó ni ẹ dé o sì múra gbogbo Ànábì ní ihris ala ma yanfa'uka wala ta'jizan gbogbo ntẹ̀yàn máa ṣe láwọn sábàbí dáadáa wọn náà gbìyànjú rẹ̀ ọwọ́ adé bẹ́ẹ̀ wọ́n ní ago mẹ́jọ la ní ẹ wá goyin ago mẹ́jọ kọjá àṣẹ́jú kan wọ́n bá tilẹ̀kùn Ànábì ní mọ̀mọ́ sọ pé kó bá pé tẹ́ bá ṣe driver òsì tí mo ní kó tètè wá gbé mi tí ò gbé mi sẹ́mi pé yẹn lè rò bẹ́ẹ̀ Ànábì ní kódà má rò báwọn gbà pé Ọlọ́run ti ní 1 minute after 8 ló dé bẹ́ẹ̀ wọ́n sì tilẹ̀kùn jọ yóò sì jọ mi pẹ̀lú ògùn Ọlọ́run kódà láwọ Ànábì ní má jẹ́ ọmọ wà lẹ́nu rẹ̀ pé bó bá ṣe pé mo ṣe báyìí nǹkan báyìí ọba ti ṣe báyìí ó lè kó bá al-imanu bil-qadari rẹ̀ o ẹ̀yọ́ máa yá mi fẹ́ gbàsíkò yín púpọ̀ bá Ànábì ti ṣàlàyé sallallahu alaihi wasallam níta ń pè ní amantu billah Ànábì wa fi kún sallallahu alaihi wasallam ó ní thumma istaqim bọ́ bá ti wá gbọ́lọ́n gbọ́ tán tó ti mọ gbogbo ń ta wí tó sì ń lò ọwọ́ akú bẹ́sẹ̀ rí ó sì rinlẹ̀ lórí ẹ̀ tí ò ní yẹ o èyí ń ná challenge ńláńlá ni o kéèyàn má di mùsùlùmí láàárọ̀ kó di nǹkan míì lálẹ́ kéèyàn má ba ìmánì sùn kó bá nǹkan míì jí láàárọ̀ ọlọ́nkọ́ sọ wa ń bẹ̀ kọ́lọ́pọ̀ Nàìjíríà lẹ́gbọ́ tí ń jókòó mùsùlùmí kọ́dà kò yí ọkọ̀ náà padà kò sì kírun mọ́ wọn ló ti fo fẹ́ǹsì ọlọ́mọdé àbáwọn forú fẹ́ǹsì bẹ́ẹ̀ o anídìí tí ó di istiqama wa tẹsẹ̀ wo fi máa rinlẹ̀ lórí ọ̀nà tọ́lọ̀ ti fi mọ̀ wáyé yín wàá sọ bíi méjì àbí mẹ́ta lásìkò bá ti gbà wá mọ́ àwọn tips àwọn tó mú lọ́wọ́ pé tẹsẹ̀ mi ò fi wá dúró bí n bá ti gbọ́ lọ́n gbọ́ tán tí ò fi ní yẹ sẹ́rà kọ̀kọ́ rẹ̀ bọ́ bá yẹ pé yín nìkan lọ mú lọ́wọ́ òun ni wá ọ̀nà tó fi máa gbádùn ẹ̀sìn wá ọ̀nà tó fi máa gbádùn kínní gbogbo ẹ̀sìn tó bá ń sin gbogbo ọ̀nà tó bá fi ń sin lọ́hùn ní ìsìlámù yìí má máa ṣẹ̀sìn olóró jù gbogbo ohun tí èèyàn bá ti ń ṣe tí ara rẹ̀ ọ̀ yá sí ó ṣeé ṣe wọ́n lé kó mẹ́ kókó o gbọ́dọ̀ wá eléyìí ṣe ń ta lè gbé general principle kankan lẹ̀ nkàlùkù ni ó wọ ọ̀nà tó ń fi ara ẹ̀ arọ ẹ̀ kọ́ ọlọ́gbọ́n kan arọ ọ̀nà tí ó fi máa gbádùn ntọ́ ọba ń ṣe tó fi ń sin lọ́hùn òun ni kọ́ máa sọ fúnra rẹ̀ pé ládùúrú tọ́lọ̀ fún mi yẹnu tó ní mú wá nì mọ̀mọ́ rí ní opposite pé a sì wá pọ̀ báyìí gbogbo ẹni tí ń bá ń rí pé ó ti wá pọ̀ báyìí ó ṣeé ṣe kó padà fún fẹ́ǹsì àmọ́ tí ń bá ń sọ fún rẹ̀ gbogbo condition tó bá rẹ̀ gbà lẹ́nu kínkínní yìí náà ara rẹ̀ ó yá láti ṣe àṣùbà àlàkì yìí mélòó ló kù lónìí ó kù 4 gbogbo ń tẹ́ kí 4 yìí láti kọ́ sàlùwàlá àti kó kírun kọ́dà bọ̀ ọ̀yàn náfìlà mo fi dá ọ lójú kó o lè lo wákàtí 2
ogbonte kírun wákàtí márààrún nínú wákàtí mélòó jàmá kọ́mọ wa sọ fún rẹ̀ pé 2 out of 24 ọlọ́run ọmọ sẹ́wọ̀n tó o pé 22 ní ń lò kí n wá bọ́n fún 2 wá nǹkan mi tẹ́mi ọjẹ́ ọ apply ń sí gbogbo ntọ́lọ̀ ní o ṣe àwẹ̀ májọ jẹ́ pé ńgbà Ramadan bá dé ni ọ sá máa mú ọ ńgbà wọn ni gbogbo àrùn tí ò sí ọ tẹ́lẹ̀ ọ máa sọ fúnra rẹ̀ gbà 1 out of 12 ṣe mọ̀ pé bọ́ba pé níròrí tàwọn ọmọ èèyàn ni ṣe mọ̀ báwa ti máa ń treat ara wa tí n bá dálé iṣẹ́ kalẹ̀ nísinsìnyí àwọn èèyàn sá lọ líìfù ìyẹn wà ní wọn kọ́kọ́ sinmi fún oṣù mọ́kànlá kí wọ́n bá lè lọ líìfù oṣù mélòó oṣù kan sọ ma pé opposite lọ́lọ́run ṣe ń bí àwẹ̀ ọ lọ líìfù oṣù mọ́kànlá ọ wà sáàbù ọlọ́run pẹ̀lú kọ́ ọkàn gba àwẹ̀ lóṣù mélòó lóṣù kan péré gbogbo àwọn nǹkan báyìí ó yẹ kọ́ ọmọ fíìl gbá ọlọ́mọdé yẹn ọjọ́ lórí ibú èèyàn tó wá nílé gba oṣù kan nù and bó ti rí nù kódà wọ́n tó lówó tí wọ́n ní ọyọ zaka tó ọmọ bínú bàbá bá ti ṣe wá sí débi zaka àwọn afáyẹn dénú kí ni ń jẹ́ zaka sẹ́mẹ̀ntì ń jẹ́ zaka nù owó gbogbo ń tọ́lọ̀ ń fún ọ ọlọ́ọ̀ni ọ̀dà sí mẹ́wàá bàbá wa dá sí mẹ́wàá yìí ìwọ kó mélòó ìwọ kó mẹ́sàn-án kó mẹ́sàn-án nù mélòó inú mẹ́wàá ó kú mélòó ńlẹ̀ tún wá dá ẹyọ kan yìí sí mẹ́rin bàbá tún wá dá ẹyọ kan ìwọ ti kó mẹ́sàn-án odidi o ọwọ́ akú mélòó ńlẹ̀ olúwa tún ní ọ dá ẹyọ kan yìí sí mélòó ìwọ tún kó mẹ́ta nù mẹ́rin ṣe èèyàn ọmọ yìí nǹkan olówó kọ́ mọ́ yọ zaka ọ gbọ́dọ̀ máa sọ fúnra rẹ̀ pé ntọ́lọ̀ ń béèrè kéré púpọ̀ ó yẹ kó béèrè jù báyìí lọ njọba ti di pé yẹn rí ní ọpọsìtì tó ń fira rẹ̀ wé àwọn tó ṣe pé gbogbo ayé yìí náà ni àwọn ọmọ pé nǹkan kan bẹ mọ́lálìkì àmọ̀tẹ́yìn ọlọ́pàdé ọ̀wá ń fi àsìkò rẹ̀ wé àsìkò ọ̀rẹ́ rẹ̀ tó ń lásìkò àti wo bọ́ọ̀lù 3 hours tí ó tún lọ klọ́ọ̀bù 2 hours ìwọ náà wá ń gbé Islam yọ dẹ̀jẹ̀ ọ̀rá yé kí ni ò jẹ́ ọ̀rá yé wàláyé ntọ́lọ̀ ní o sìn tó fi ní o sìn ní gbogbo ntó fún ọ ntó kéré púpọ̀ ni ẹ̀dá kan ẹja wá ọ̀nà tá a máa fi ní interest nínú bá a ti ń sin lọ́hùn tó máa gbádùn ẹ̀ wọn là nẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam anabi a máa sọ fún Bilali ìpè ya Bilal arihna biha ya Bilal àti gbọ́ kó irun sẹ́run ètò ni Bilal pé irun fún wa kára wọ́ yá ìwọ ń gbọ́rùn pípé lónìí ẹlòmíì ó tún pòṣe ní pé sójú á tó náà nù níṣẹ́ wákàtí mélòó sí mélòó alimami Abdullahi ibn al-Mubarak nínú àwọn alfa ibn al-Mubarak ní wàllahi nahnu fi ni'ma pẹ̀lú kọ́lọ̀ ní ọ̀rọ̀ wa lọ́rùn tá à ń sìn wọ̀nyí àwa nù dẹ̀ra kan law alima biha al-muluku fi qusurihim laqataluna alayha irú gbádùn tá à ń gbádùn yìí báwọn ọba nù pálásì wọn bá mọ̀ ní wọn bá wa jà nítorí ẹ̀ pé ẹ fún wa náà bẹ́ẹ̀ ìwọ gbádùn ẹ̀sìn ní fi ń rọ lójú ọ gbádùn ẹ̀ ọgbọ́dọ̀ wá ọ̀nà tí gbogbo téèyàn bá ń ṣe tí ń dàbí ìgbà tí ń ro lójú ìgbà tí wọ́n mú lórí mú lọ́rùn ọ̀rọ̀ ọ̀rùn bọ́ bá ti rí ọ̀nà kan tí ó gbà jáde ńbẹ̀ kó sá jáde inú stakim inú stekọ́ọ̀mà ní kò wọ́nà tó fi máa gbádùn ẹ̀sìn mo sì fún ọ ní fọ́múlà kan ìwọ náà lọ́ọ́ dìvẹ́lọ́pù fọ́múlà mi fọ́múlà wo mo fún yín máa wo sẹ́nu ilé ẹnu kínkínní tó lọ níbi sìn náà ni. mo ní méjì àbí mẹ́ta jẹ́ nsọ̀kan sí as-suhbatu salihah as-suhbatu bọ́ọ̀ bá bẹ́ kẹsẹ̀ rí ọ yẹ mọ àwọn tó ń bá rìn o sẹ́rí àwọn ọ̀rọ̀ kan bẹ tá a máa fi kan tanra wa ńlẹ̀ Yorùbá wọ́n wà lẹ́nìkan kò rí kó sun rẹ̀ ni kò rí oorun òkun ni o àmọ́ pé láńgbèjì wa ni o ká ọ̀rẹ́ gan ni wọ́n kò rí kó sun ni wọ́n oorun òkun ni o
èmi ò sì rí ẹni ó sì ọ̀rẹ́ rí bí wọ́n ti lè wù wọ́n ọ̀rẹ́ tó kọ́lọ́n wa lálìkì àmọ́ tẹnìkan yá sí kejì kọ́ wá pé ẹgbẹ́ sáré ń kọfẹ́ torí pé àkòrí kò sùn ní wa pé ńgbà tóun ti lọ òun ò ní máa gbá níbo níjọ́ òun lẹ́nìkan ń bọ́ bá kú ẹ̀yọ́ ọmọ ìyá mi ti ń sọ ni pé mẹ́ni tó máa bá rìn o inú ọ̀nà tí àkóbá fi bá ọ̀pọ̀lọpọ̀ òun làwọn ti ń bá rìn o gbogbo àwọn tí ọba ti wà kọ́dà bí iṣẹ́ bá pa yín pọ̀ níjọ́ tí wọ́n bá ti ń sọ fún ọ pé kí ló dé kí ló dé wàásọ jẹgẹrẹ ó dẹ kórun gbà hánu wọn ó kó bọ̀ kìí ṣe dandan kọ́ ọmọ báwọn yóò sọ̀rẹ́ o wẹ́ni ọba jọ o kọ́dà ó fi mọ́rú ìyàwó tó fẹ́ à ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀sọ́ rẹ̀ tó yẹ kó ju ìyàwó yẹn lọ kò sẹ́ni ó yẹ kó súnmọ́ yẹn ju ìyàwó yẹn lọ bọ́lọ̀mbá ni orobìnrin rẹ̀ tí wọn náà rọ́kọ rẹ̀ ìwọ obìnrin mọ́rú ọkọ tó fẹ́ ìwọ ọkùnrin náà mọ́rú ìyàwó tí ó fẹ́ rí i pé ẹ jọra yín lọ́nà kan bí ẹ bá ti jìnnà púpọ̀ síra yín bí ọ̀nà ẹ̀sìn yìí má jẹ́ nǹkan mi ọ̀tàn ọkọ̀ òfìfẹ́ rẹ̀ níbẹ̀ ó léwu àmọ́ kọ́dà bí o tí lẹ́sìn tó orí pé níbọ̀ bá pè kẹ́ tó fẹ́ kí o tó wọlé náà bọ́ bá ní ẹja lọ halkọ́ kò ní gbé gíná ń pè ní halkọ́ yàrá kan mi ọ̀rá yé kíní èyí ò lè yíwọ́ o lè padà yíwọ́ o díẹ̀ làwọn èèyàn máa wá wọn náà ti mọ́sálásí pé àfáǹkọ́ wọn wá lónìí mo jẹ́ra àwọn ìyàwó tí wọ́n máa sọ ìyàwó àfa tí wọ́n máa sọ fún wa ẹ̀dẹ̀ sọ fún wa pé ẹ̀rá yìí lónìí náà ebe lọ wá sí kan lánàá ìbára kan pè yín lọ́sẹ̀ tó lọ kí wọ́n jẹ́ yín náà gbádùn àdánwò ń bọ̀ nù wọ́n àmọ́ ní ọ̀rẹ́ tí o pé ní ẹjọ́ máa encourage ara yín èyí tí ó di gbọ́ ẹ̀ńtẹ́ bá jọ ń gbé stéètì kan náà tí ń jí lásùbà àti rárá ń ti géètì kọ́ ọmọ bá jí irú yín kéèyàn máa bá rìn o pé àánú mi fẹ́ disturb wa ẹ ti dé àti dé wẹ́ni tí ó ṣe pé yóò lè sọ fún ọ yóò gba kí ló dé malam àyè ṣe mi ò rí yín mọ́sálásí tí ò sí sí ọ̀rẹ́ yín ọgbọ́dọ̀ nírú àwọn yín lẹ́gbẹ̀ẹ́ o bẹ́ẹ̀ ọba ti nírú ẹni tí ọmọ ẹ̀jọ̀ máa encourage ara yín ewu ń bẹ ń bẹ o and finally mẹ́ta náà mo ní sọ káfí encourage ara wa máa jìnnà sẹ́sẹ́ máa jìnnà sí kíni sórí ti ń jẹ́ ẹ̀ṣẹ̀ kọ́dà gbọ́lọ̀ ń bá forí jìn ọ́ ó lórí pa kan tí ó fi sára rẹ̀ anabi sallallahu alaihi wasallam ní gbogbo ẹni ó bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ nuqtat fi qalbihi nuqtatan sawda bí ìgbà tí wọ́n kan sórí ọkàn rẹ̀ bọ́lọ̀ ti dá ọ is a plain sheet tákàdá tó mọ́ ní ọkàn gbogbo wa gbogbo gbàtọ́ ọba tí wọ́n ń ṣe ń tọ́lọ́wọ́n ọ̀fẹ́ kọ́dà bó ṣe pọ̀ ń sọ̀rọ̀ ẹ̀yìn gbogbo ẹni ó jókòó tọ̀rọ̀ ẹ̀yìn tí ọmọ rò pẹ́ sìn lòún ń ṣe bá ti jókòó mọ́sálásí pé sùúrù malam kínní ustaz kínní sheikh kínní ẹ̀rí wọn wọ́n ṣe báyìí ẹ̀rí wọn wọ́n lọ báyìí ọ̀rọ̀ ẹ̀yìn inú kàbáìrì ẹ̀ṣẹ̀ ni o òfófó inú kàbáìrì ẹ̀ṣẹ̀ ni o irọ́ inú kàbáìrì ẹ̀ṣẹ̀ ni o gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ń ṣe kódà bó ṣe àṣàfù láì tọ́lọ̀ ń forí jìn ọ́ ànábì ní nuqtatun sawda sallallahu alaihi wasallam wọn kankan sí plain sheet tí ọkàn rẹ̀ ń dúdú sọmọ kí gbogbo ẹ̀ kó plain mọ́ bọ́ bá tún ṣe ń jọ́ mi ànábì ni wọ́n tún ṣe gíní wọ́n ti wá kan sí tẹlomi kò sí pé tí wọ́n kàn mọ́ ó ti full anabi náà ló wí èmi kọ́ o anabi ní ẹni ọba ti bì bẹ́ẹ̀ lọ́lọ́run ní kálá bal rọ́ọ̀nà ala qulubihim ma kanu yaksibun. ẹ̀yin náà wọ́n dà pé àwọn eléyìí ọ̀rọ̀ kankan ọ̀tí ẹ̀ wọ etí mọ́ ẹ̀ṣẹ̀ ló dí ọkàn o. má jẹ́ kí ẹ̀ṣẹ̀ rẹ ó débi tí ó di gbogbo ọkàn rẹ bọ́kàn bá ti bí ẹ̀ṣẹ̀ bá ti di gbogbo ọkàn kò sí ní ó penetrate rẹ̀ mọ́ o. mo bẹ̀ Ọlọ́hun subhanahu wa ta'ala olúwa tí ó ti ṣàánú wa bí mo ti wí lẹ́ẹ̀kan tá a wà nù jọ la ilaha illallah
Olúwa masa rọ̀zákà wa ní istiqama náà tẹ́sẹ̀ wo fi máa rinlẹ̀ lórí ọ̀nà ẹ̀sìn yìí tí nǹkan kan ní yẹn bẹ̀ tá a fi lọ bọ́lọ̀ àtàwa àti gbogbo àwọn èèyàn wa. هذا والله أعلم وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وجزاكم الله خيرا. الحمد لله الحمد لله الحمد لله جزاكم الله عنا كل خير وأحسن الله إليكم. àbíbọ̀ ní jẹ̀mọ́ ní ká máa bá lọ ní nígbà tí dókítà ń sọ ẹ̀gbọ́n àwọn pọ́ọ̀fù sọ́lẹ̀ kan pé ká máa gbà sùkọ́ wọn ẹ̀gbà kẹ́kẹ́ lọ́sùkọ́ wa bá wà pẹ̀lú yìí látara ọ̀dálẹ́ àwa ní à ń sàǹfààní àwa là ń sọ igi látara yín àbí ọlọ́run bá jẹ́ lọ́wọ́ àlẹ́ kó dẹ́kun gbogbo tí ẹ sọ fún wa yìí kọ́lọ́njẹ́ wúlò fún wa kọ́lọ́njẹ́ wúlò fún wa bó ti wọnú ọkàn wa yìí kọ́lọ́mọdé ó jáde kó ń bẹ̀ mọ́ kọ́lọ́n kó fi wúlò fún wa ní ayé wa kó fi wúlò fún wa ní ẹ̀sìn wa kó jọ wúlò fún wa ní jọ́ al-qiyamah kọ́lá yìí tóbi ọlọ́run láàánú rẹ̀ gbogbo wa là ń gbọ́ kódà àwọn tó ṣe bíi pé ó ń fẹ́ máa pa wá lẹ́yìn díẹ̀díẹ̀ ẹ̀rín wípé èmi ò pẹ́ nìkan wà níkàlẹ̀ yìí àfi tí ò bá sọ́kàn nínú tẹ́lára rẹ̀ mọ́lókù tí wà sí òní tí ò ní migiri wàláhì hadith ń sin ní àwọn olómi ìgbàta tí ń kànú tí a ní pé amantu billahi thumma istaqim amantu billahi ṣe àgbọ́yé ojú ẹ̀ tí ìdébì kẹ̀kẹ́ lọ́dọ̀ wa rárá wàláhì àwọn tá a rí mú nínú ẹ̀kọ́ láàárọ̀ yìí níbi hadith kan péré náà ni o mo rò pé bí yẹn bá mójútó yín nínú gbèsè ayé rẹ̀ ó tó láti rí pàdé ọlọ́run bá jalla wa ala àbí ọlọ́run gbélé ìtẹ́bára sọ yìí ọlọ́run bá fi sínú mawazina a'malikum as-salihah ọlọ́run bá fi sínú mawazina a'malikum as-salihah tó bá ti ń wúlò fún wa táwa náà tún fi ń wúlò fún àwọn ẹlòmíì ọ̀tọ̀ ní káwa náà wá sọ̀rọ̀ bó ti Madis TV sọ̀rọ̀ pé amantu billahi thumma istaqim wá pé lójijì ó ti sọnù gbogbo tó wà bí ní èmi fi bá wọn yẹn sọ̀rọ̀ kọ́lọ́n tó wúlò fún àwọn tẹ́lẹ̀ fi bá sọ̀rọ̀ káwọn yẹn náà tún fi bá wọn mí sọ̀rọ̀ kó tún wúlò fún àwọn náà kí ẹ̀san yẹn máa wá padà sọ́dọ̀ yín ila yawmil qiyamah ọlọ́run tóbi ọlọ́run lára àfẹ́ gbà yín lásìkò torí ètò pọ̀ nílẹ̀ lẹ́nìí àwọn tí náà fẹ́ béèrè mọ́ ní ẹ̀dá kò torí ọlọ́run ẹ̀ fún ẹ̀kan àdó kí wọ́n sinmi so àtú ìgbé ká lọ gbé àbáwá láti lọ rí ní ká gbé gbogbo àsúndà wá láti lọ rí sẹ́kọ̀ọ́ ni ayé bẹ́ẹ̀ kọ́ ni jẹ́mọ́ bí ẹ bá ń ránfààní ilé ìjẹ́lẹ̀ kan lọ́sẹ̀ ìgbésí ayé yóò dà ẹ̀sìn yóò sì sún wa wọn ní ẹ̀ka lóṣù gan tó eléyìí nìkan alhamdulillahi rabbil alamin akíyín púpọ̀ abiola kódà kó bá wa kíyín kó bá wa san ilé ẹ̀sán àfi gbogbo ẹnu jẹ̀mẹ́ ní maktab central mosque ní àyè àfi kíyín bàbá wa abiola bá jalla wa ala kí ó wọn bá wa sọ yín lọ kó wọn bá wa sọ yín bọ̀ kó jẹ́ kẹ́ pẹ́ fún al-umma yìí tí mo yín bá ń sẹ́kù ní al-umma yìí a máa pé la tazalu hadhihi al-umma bi khayr pé orí sì sẹ́kù ní àwùjọ wa yìí orí sì sẹ́kù láàrin wa kọ́lọ́n kó jọ kó má kàn tó pa yín o àláfíà ara kọ́lọ́n kó jọ kó má fi jẹ yín yá ọlọ́run tó bí ọlọ́run láàánú rẹ̀ bí ẹ ti wá ń ṣe yìí àwọn ọmọ yín zurriya yín kọ́lọ́n jẹ́ kó tó lè gbé jù báyìí lọ gbogbo ohun tí ẹ wá dálẹ̀ ló jẹ́ ọjà ẹ̀sìn ni tó jẹ́ ta ayé ni ọlọ́run bá subhanahu wa ta'ala kó máa dàgbàsókè sí ọlọ́run jọ máa gbèrú sí ọlọ́run jọ tó máa wúlò fún àlè umma sí ọlọ́run tó bí ọlọ́run ọlọ́run rẹ̀ ẹ dákun nàìjíríà bí àwọn bàbá wa sí tó wà pé 2021 wọn rántí 2022 to 2021 àbá ti wá sí àyè ìgbẹ̀yìn tí ìbá ṣe mistake àbí ẹ̀kọ́ ni jẹ̀mọ́ àsìkò wọn fún gan gbogbo alámọ̀ kò sí káṣí wọn sọ pé àsìkò bàbá fún àsìkò kínní kan ọlọ́run ní gbéwù yẹn kalẹ̀ báyìí kásìkò ẹ̀ mọ́ àwa kéèké gan amọ̀ bó ti rí ọ̀dọ̀ wa ká tó wá sọ wọn bàbá wa báyìí ṣùgbọ́n àtúmọ̀ bẹ̀ wọ́n náà ní pé ẹ dákun torí ọlọ́run bàbá tún pè yín gbà míì ní tábí fi máa pè yín lówó ni lọ́lá ni nípò ni àmọ́ pé torí ọlọ́run náà lè fi ń wá ẹ dákun torí ọlọ́run ẹ dákun àwọn jẹ́mọ́ fẹ́ máa rí yín lẹ́kẹ̀ẹ́ kan báyìí náà ni bó jẹ́ lẹ́ẹ̀kan lọ́dún náà ni bó jẹ́ kínní náà ẹ dákun torí ọlọ́run اللهم بارك سنين لسنا ده فسبارك وفني جزاكم الله خيرا سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين